Ẹ kú dédé àkókò yìí, ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ sí MC Love TV, ìkànnì tó yà láàárọ̀ ọ̀tọ̀ tá a ti máa ń sọ̀rọ̀ nípa ohun tí yóò máa ṣe wá láǹfààní nínú ìrìn àjò ìfẹ́ wa. Lénìí, ohun tá a tún gbéyẹ̀wò yóò tún ṣe wá láǹfààní. Akíntóbi Akínpẹ̀lú MC Love lórúkọ mi. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí? Òun náà ni wípé ìgbàgbọ́ rẹ ni ó máa ṣe atọ́nà rẹ pẹ̀lú àwọn àdojúkọ tó máa bá pàdé nínú ìrìn àjò ìfẹ́ rẹ. Kí ni tí mò ń gbìyànjú àti sọ nínú ìgbàgbọ́? Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé bó o ṣe wà yìí, ìgbàgbọ́ rẹ òní ó máa ṣàtọ́nà rẹ pẹ̀lú àwọn àdojúkọ tí ó máa ṣẹlẹ̀ sí ọ nínú ìrìn àjò ìfẹ́ rẹ. Kí ni mò ń gbìyànjú àti sọ? Òun náà ni wípé bí ìrìn àjò ìfẹ́ rẹ ṣe wà lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ́ pé kò tẹ́ ọ lọ́rùn, ǹjẹ́ o mọ̀ pé kò sẹ́nì kankan tó lè túnṣe tó ò bá nígbàgbọ́ wípé yóò gba àtúnṣe. Ìgbàgbọ́ rẹ òní ó máa ṣàtọ́nà ohun tí ó ṣẹlẹ̀ sí ọ nínú ìrìn àjò ìfẹ́. Tó bá sọ wípé kíní yìí ti bàjẹ́ kọjá bó ti yẹ, o rò wípé ìrìn àjò ìfẹ́ ò lè lọ mọ́, àbí kó mọ̀ rò lọ́kàn rẹ pé ṣé ìrìn àjò ìfẹ́ tí mo sì wà yìí ṣé ó sì lè bọ́ síbi ire báyìí, ṣá lè bọ́ sí èbúté ire báyìí, àbí nǹkan dáadáa lè ti ìnásárẹ́tì rẹ̀ jáde. Tó bá ti ń rò bẹ́ẹ̀, kò sí ẹni náà láyé lábẹ́ ọ̀run tó lè tún ìrìn àjò ìfẹ́ bẹ́ẹ̀ ṣe, torí pé ìwọ gangan fún alára rẹ o ti nígbàgbọ́ wípé kò lè ṣàtúnṣe ńbẹ̀. Tó bá jẹ́ wípé ìwọ tiẹ̀ wà nínú ìrìn àjò ìfẹ́ fún ọjọ́ pípẹ́ tó sì jẹ́ wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀ sí ọ níbẹ̀ kò tẹ́ ọ lọ́rùn, àmọ́ ṣá ó wò pé kó sáà mọ forítì kó mọ forítì, àmọ́ nínú àforítì rẹ o ti wò wípé nǹkan tó lè ṣẹlẹ̀ nínú ìrìn àjò ìfẹ́ yìí òun náà ni pé kó forí ṣánpọ́n látàrí n tó o ti nígbàgbọ́ sí, látàrí n tó ń ṣẹlẹ̀ sí ọ nínú ìrìn àjò ìfẹ́ náà. Tó bá wá nígbàgbọ́ wípé kò sí bó ṣe fẹ́ ṣe o àfi kó forí ṣánpọ́n, kò sẹ́ni náà láyé tó lè ṣe kí ìrìn àjò ìfẹ́ bẹ́ẹ̀ kó mọ́ forí ṣánpọ́n, torí pé ìwọ gangan ti nígbàgbọ́ wípé yóò padà forí ṣánpọ́n ni. So ti wá rí wípé ìgbàgbọ́ rẹ nínú ìrìn àjò ìfẹ́ òun gangan ni ó máa ṣe atọ́nà rẹ pẹ̀lú àdojúkọ eléyìí tó máa bá pàdé nínú ìrìn àjò ìfẹ́ rẹ. Ó ní tó bá fẹ́ kẹ́sẹ̀ járí nínú àwọn àdojúkọ eléyìí tí ó máa yọjú sí ọ nínú ìrìn àjò ìfẹ́, àfi kó o nígbàgbọ́ wípé dandan tàìdán o, àfi kí ìrìn àjò ìfẹ́ yìí ó wá sí èbúté ayọ̀, ó sì gúnlẹ̀ sí èbúté eléyìí tó jẹ́ ológo. Àmọ́ tó o bá ti nígbàgbọ́ nínú ara rẹ nínú ìrìn àjò ìfẹ́ rẹ, dandan ni o, n tó rò lọ́kàn láburú yóò padà ṣẹlẹ̀ o sínú ìrìn àjò ìfẹ́ rẹ, láti mọ́ wàá jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí ọ. Ìbádá kó o tún ìgbàgbọ́ rẹ ṣe, kó o mú ọkàn rẹ gírí, ó sì ní ọkàn wípé mo nígbàgbọ́ o pé ìrìn àjò ìfẹ́ mi kò ní forí ṣánpọ́n. Tó bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ ní láti ṣe ni wípé kó o gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá sí ọ, yálà èyí tó lólùfẹ́ rẹ ṣe fún ọ ni, tàbí tẹ́lòmíì ti ṣe fún ọ, àbí ìrìn àjò ìfẹ́ tó o tiẹ̀ ti bá pàdé rí. O gbọ́dọ̀ rí pé o gbàgbé rẹ̀, o gbọ́dọ̀ rí wípé o gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sí ọ látẹ̀yìnwá kó o lè bá a sún síwájú, torí pé bó o bá gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sí ọ látẹ̀yìnwá, yálà ẹni tó ń bá ìrìn àjò ìfẹ́ ṣe fún ọ ni, àbẹ́ni tẹ́lòmíì ti ṣe fún ọ nínú ìrìn àjò ìfẹ́, àbí àwọn àdojúkọ kọ̀ọ̀kan tó o ti bá pàdé nínú ayé, tó o bá ti gbàgbé àti sún síwájú yóò lágbára fún ọ. Tó o bá fẹ́ ní ìgbàgbọ́ kíkún nínú ìrìn àjò ìfẹ́ rẹ, àfi kó o ṣe kí ni o, kó o gbàgbé ohun aburú tó ti ṣẹlẹ̀ sí ọ látẹ̀yìnwá kó o lè bá a sún síwájú ní ti dáadáa. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé àwọn àkókò kan máa ń bẹ tó jẹ́ wípé ó máa fi ìfẹ́ hàn sí olólùfẹ́ rẹ, ó máa fún ní kíẹ̀, ó máa fún nífẹ̀ẹ́. Ìfẹ́ òun gangan ìwọ gangan mọ̀ wípé kò deserve ẹ̀ látàrí ohun tó ti ṣe fún ọ, àmọ́ o ní láti sacrifice láti fún un, nítorí pé o fẹ́ gbàgbé ohun tó ti wà látẹ̀yìn, o sì fẹ́ sún síwájú kí ìrìn àjò ìfẹ́ rẹ kó lè bá a lọ geere, àti wípé tó o bá nígbàgbọ́ pé kò ní forí ṣánpọ́n kí ìgbàgbọ́ rẹ kó lè bá a wá sí ìmúṣẹ. Ìgbàgbọ́ rẹ nínú ìrìn àjò ìfẹ́ òní ó máa ṣàtọ́nà rẹ o nínú àwọn àdojúkọ tàbí àṣeyọrí rẹ nínú ìrìn àjò ìfẹ́ rẹ. Ẹ jẹ́ ká mú lò ìrìn àjò ìfẹ́ wa ò ní bàjẹ́. Akíntóbi Akínpẹ̀lú MC Love lórúkọ mi, àbúrò ò ní ṣe wá. Ẹ bá wa share ẹ̀, kẹ́ like, kẹ́ sì comment, nǹkan ò ní ṣe yín o. Thank you so much. MC Love TV.